Ọmọ Yorùbá àṣírí ti tú. Mo mú information kan wá fún àwa ọmọ Yorùbá báyìí. Kábíyèsí Elédùmarè. Bàbá Tinubu ẹ̀dẹ̀ dákẹ́. N tó báyìí ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́ bàbá Tinubu. N tó ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́. Ẹ̀dẹ̀ ṣe bẹ́ wípé ẹ ò gbọ́ anything. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń wo fídíò yìí. Ẹ bá mi ju fídíò yìí sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá mi jù sí bàbá wa ọba Àwùjalẹ̀. Ẹ bá wa jù sí ọba Aláké eégún láti ń kẹ́rì ìgbàlẹ̀. Bàbá wa Ọ̀nìrìṣà àrólé Odùduwà afìdí ọ̀tẹ̀ jọlẹ̀. Àti bàbá wa ọba Olúgbọ́n, ọba Jèrò, ọba orílẹ̀ Kẹ́ńtà, ọba Ìjẹ̀ṣà Tímsìn. Ẹ bá wa sẹ́ndì fídíò yìí kó kọ̀ wọ́n lára torí pé ó mà ṣe o. Gbogbo ẹ̀yin àgbààgbà wa nǹkan báyìí dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́. Ẹ̀dẹ̀ ṣe bẹ́ ní pé kankan ò ṣẹlẹ̀ for crying out loud. Gbogbo newspaper Nàìjíríà dẹ̀ panumọ́ tí ó ṣe pé ọmọ àná ló tú àṣírí yìí. Ó tán àbí ó tán? Ṣé a ò sọ fẹ́ èèyàn wa? Mo sọ fún yín, mo ní kò sí nǹkan tá lè ṣe lẹ́yìn ká pẹ̀lú yìí. Mo sọ fún yín wípé àwọn kan ló ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà, kò kí ń ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu tá fọkàn sí. Ìjọ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kí n dákẹ́. Ẹ̀tanú mi ti pọ̀ jù, ìlara mi pọ̀, kíníkan kọ́ pọ̀, wàhálà mi ti pọ̀ jù. Ṣé mi nìkan ni mídíà ni? Ó ṣe jẹ́ mi nìkan ni mo máa ń sábà tákù bàbá Tinubu. Ṣé ká wò tọ̀rọ̀ ká dákẹ́ ni? Nígbà tí mo gbọ́ information yìí, mo rò sókè, mo rò sílẹ̀, mo rò sọ́tún, mo rò sósì, mo rò sáàárín, mo rò sí gbogbo tó jẹ́ kí n rò sí. Mo rí pé ọ̀rọ̀ yẹn ò ṣe pamọ́ra. Ẹ wá gbọ́ information tó máa ran gbogbo ìran Yorùbá lọ́wọ́ káàkiri àgbáláyé ni. And I'm using this medium to call on international communities. Ọmọ Yorùbá, iṣẹ́ ti délẹ̀. Eléyìí máa gbẹnu tọ́ o. Nǹkan báyìí ṣẹlẹ̀, gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́. Ẹ ṣe bẹ́ẹ̀ ní pé kankan ò ṣẹlẹ̀. Mo sọ fún yín, mo ní èmi ọmọ yín Masb TV. Tẹ bá ti subscribe sórí channel Masb, ìyókù ẹ fílẹ̀ fún Ọlọ́run. Ẹ fílẹ̀ fún Ọlọ́run. Kí Ọlọ́run ṣe bó bá ti fẹ́ ṣe. Ó máa wà lágbára o. Ṣé aṣìlúyà ni àbáṣe ayé wá, àbáṣe olórí yàn? Èmi gbàpọ̀ lórí la ṣìyàn. Níbi tí àdẹ̀ bá dé yìí, mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ká lo opportunity yìí láti fi sunkún sí àjọ. Ẹ má pè mí, èèyàn bí 3 ló ti pè mí nísìnyí. Mi ò ní gbé, màá sọ̀rọ̀ yìí jáde torí mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ló fẹ́ dá mọ́ mi lẹ́nu. Ó mà ṣe o. Ṣé torí owó yìí náà? Nítorí owó yìí náà, nítorí ipò, nítorí agbára, nítorí contract, everybody kept quiet like nothing is happening. Bí pé nǹkan kan ò ṣẹlẹ̀. Ọmọ Yorùbá, mo sọ fún yín, àdúrà tẹ́ ń gbà ó ń gbà, ẹbọ tẹ́ ń fín ó ń fín dé àjùlé ọ̀hún. Ẹ̀yin Mùsùlùmí ní látùlì kọ́dírì. Gbogbo ìjọsìn tẹ́ ń ṣe kò fẹ́ dànù. Mo fàkìsì kò yí sọ fún yín wípé ẹ̀kọ́ ti fojú mímu hàn. Kò wá ṣe pé ẹ̀kọ́ fojú mímu hàn lásán o. Ọlọ́run ṣe débi tó lápẹẹrẹ ni. Tó túmọ̀ sí pé àjàǹtúkà ń tàgbà. Àwọn
àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní a kì í béèrè aṣọ dúdú lọ́wọ́ odù ilé, a sì kì í béèrè aṣọ àkísà lórí àkìtàn. Gbégún bá ṣeré bó bá ṣe bí ọ̀dọ̀ gbàyẹ̀ láti foríjì. Eléyìí tèmi fẹ́ sọ yìí màá sọ kò ní hun mí, torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mídíà ló máa bẹ̀rù láti gbé jáde. Nígbà tá a bá wá rò tán ọ̀rọ̀ tá a bá lè sọ, kí la wá sọ pé à ń pariwo fómìnira fún? Tá a bá ti ríru àwọn nǹkan báyìí, opportunity ló jẹ́ fún àwọn tá à ń pariwo. A ní láti máa sọ sí gbogbo ayé, káwọn international communities kí wọ́n lè rí pé ohun tá à ń pariwo òun rèé o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹni newspaper tí ẹ ní òun lẹ̀ ń wò lẹ́yìn mi yìí, newspaper ni, kò ń ṣèmi ni mo sọ. I did not say it. I am only reporting it. I'm only reporting it and I'm going to write it out. Yes, màá sọ síta, kò dẹ̀ sí ohun tó máa ṣẹlẹ̀, kò ní hun mí. Torí gbàtà bá rí nǹkan báyìí tí a ò bá lè fi tó àwọn àjọ àgbáyé létí, kí la wá fẹ́ rí ta ló fi tó wọn létí? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́. Now, wọ́n ní newspaper tó sọ, this is the newspaper Akelicious Sherry, òun ló report issue yẹn. Nǹkan mẹ́ta ni mo wá sọ lénìí. Lẹ́yìn tí bá sọ ilé ìtàn, iṣẹ́ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n rán wa sí gbogbo ọmọ Yorùbá, a máa jẹ́ iṣẹ́ yẹn náà. Mi tí ní sọ ẹlẹ́kẹta, torógúnlá ní kẹ́yìn ìgbàlẹ̀. Now, on Akelicious news, my presidious involved in banditry crisis, current Governor Dauda Lawan alleged, ẹni tó jẹ́ current governor of Zamfara, ó ní the Zamfara state governor Dauda Lawan has alleged that his predecessor Bello Mẹ́tawálé ṣẹ́rí pẹ̀lú kùmọ̀bọ́ yẹn gan. Ìgbà wo lẹ́nu kó sì jáde ní ìjọ mẹ́ta yìí, bàbá Tinubu dẹ̀ rí gbogbo kìíní yìí, ẹ̀jẹ̀ dákẹ́, òun lẹ tún wà lọ fi ṣe kábíyèsí Elédùmarè. Ẹ̀ tí rí kankan o, mo fẹ́ sáré sọ̀rọ̀ ilé yìí ni kí n tó bọ́ sórí iṣẹ́ tí bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n rán mi sí gbogbo ọmọ Yorùbá. Now, the Zamfara state governor Dauda Lawan has alleged that his predecessor Bello Mẹ́tawálé was fully involved in some banditry issues, bedeviling the state, tó ń dá ìlú yẹn láàmú. Speaking on a TVC politics program on Wednesday ìjẹta, kò dẹ̀ sẹ́ni tó sọ síta. Ṣé mo pé mi náà pariwo ohun tó jọmọ́ báyìí ìjẹta? Ẹ máa gbọ́ o. On Wednesday night ní alẹ́ ìjẹta, no, bẹ́ẹ̀ ni kó ti di ìjẹta lè níyì. The governor alleged that with information at his disposal, pé information tóun ní lọ́wọ́, his predecessor headed a government that was in bed with bandits, pé ẹni tó gbéjọba fóun, òun àtàwọn bandits wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí. Kábíyèsí Elédùmarè. Lawan also accused the last administration led by Bello, who is now the Minister of State for Defence, ẹni tí wọ́n náà àti àwọn tó ń pa wá, tó ń ṣe wá síbòsíbò, tí wọ́n náà wà náà àwọn tí ó ń bá àwọn báńdíìtì ṣe, tó ń pa àwa ọmọ Yorùbá, tó ń jí wa gbé, tó ń pa wá nípakúpa. Bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ní o, bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ní. Ẹ ti jẹ́ Yorùbá kí ẹ tó lọ di president. Eléyìí tó ń ṣẹlẹ̀ yóò dáa tó bàbá Tinubu. Èmi kọ́ ni mo sọ, newspaper ló sọ, kò dẹ̀ ṣe newspaper àkọ́kọ́ tó máa kọ́kọ́ sọ lélẹ́yìí.
ẹ máa gbọ́ mi o, wọ́n ní Lawal also accused the last administration led by Bello, who is now the Minister of State for Defence, of siphoning the state fund and handling insecurity with kid glove. That means pé ó sọ̀rọ̀ security dérí ọmọdé, kò mú bó ṣe jẹ́ kó mú, nígbà tó jẹ́ pé wọ́n ní òun àti wọn bàbá àtọmọ ni wọ́n. Kó tó di pé máa bọ́ sí next paragraph, ẹja dé ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone, yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa. Láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì, bóyá ẹ fẹ́ pẹ́ lórí ẹ̀, ẹ fẹ́ àdódùn, bóyá ẹ wojú Ọlọ́run fọ́mọ, èèyàn lè gbàdá àjínà ni, kidney problem ni, liver problem ni, prostate problem, anything. Ẹ fẹ́ àdódùn, bóyá nǹkan ọmọkùnrin yóò tóbi bẹ́ẹ̀ ṣe fẹ́ tí ó dẹ̀ ní side effect, tẹ fẹ́ ṣèpò ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́, ẹ pè láàólá bitter tea. Mo lè fọwọ́ wọn sọ̀yà, and they deliver all over the world. Phone number wọn nìyẹn. Now back to our issue. Yes, there were a lot of issues in the past with my predecessor. Òyìnbó ń ṣe èdè bàbá mi, Yorùbá pọ́nbélé ni mí, so ẹ má bínú bí n bá ṣe kà á. Kèmi ò tiẹ̀ nífẹ̀ẹ́ kí n máa kà nǹkan báyìí. Tó yẹ mi ní kẹ́ support wa fún equipment ta fẹ́ rà. Irú kìíní ó jẹ́ kí n project ẹ̀ ní kí gbogbo wa jọ máa kà á lórí screen, but kí Ọlọ́run mọ̀ pé èyí yàgbọ́ bá wa very soon mo mọ̀ kẹ́ máa reach sí mi. Now torí àwọn kan tá à ń gbé jáde kó ṣe ọmọdé. Yes, there were a lot of issues in the past with my predecessor. In fact, let me state this very categorically. If I were Metawale, I would resign and face all the allegations against me, and that would have been more honorable, because from all the information we are getting, my predecessor Metawale was fully involved in some of this banditry issue. Lawan said, sitting current governor of Zamfara. Ó ní pẹ̀lú information tó ń get, tàbí mọ̀ pé information tí governor yẹn get kò lè tó tí president get. Àìdẹ̀tí still yet Metawale tún sì wà bẹ́ẹ̀ as chief of, oh my goodness. Ẹ máa gbọ́ o, justifying his claim that his predecessor was involved in the banditry issue. He recounted how a permanent secretary during Metawale's administration paid ransom to the government house to free his child tí àwọn bandits jí gbé. Nígbà tí wọ́n jí ọmọ èèyàn kan gbé, bóyá nínú àwọn tó ń bá ṣiṣẹ́ ọ̀ṣọ́, wọ́n ní government house ni wọ́n ti san owó fún bandit. Ẹ gbọ́, ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mí náà. Báwo ni governor ṣe máa sanwó fún bandit ní governor's house? Tẹ́lẹ̀ ní kó múlẹ̀, tàbí ńgbà tó ń lọ tí ẹ̀ lè ní kó lọ́ọ̀ṣì drone kí wọ́n fi drone tẹ̀lé. Ṣebí gbogbo ẹ̀ la ní
ìgbà election nìkan lẹ máa ń kó. À ń sọ fún ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ sọ pé wọ́n Nàìjíríà, à ń sọ fún yín wípé kí a pín ní solution, ẹ ṣe bí ìwèrè torí a ti pọ́n yín létó. Ẹ wo bẹ́ẹ̀ ṣe fi orí burúkú tí yín tí ẹ kó bá gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́bí ń pa káàkiri àgbáláyé. Ẹ lọ all over the world, ọmọ Yorùbá ló ń ṣẹrú nísìnyí. Aṣẹ́wó tó jẹ́ pé àwọn Ghana ló máa wá ń ṣe ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa lọ ṣe aṣẹ́wó káàkiri. Ọmọ Yorùbá tẹ́ bá travel lọ sí ìgbà tí mo wà ń Kotonu, ó ní àwọn ọmọ kan tó jẹ́ student tí mo interview but tí mo padà delete fídíò yẹn tí mi tó kí kó má di pé wọ́n á lọ padà dèèyàn ńlá lọ́la nítorí nǹkan tí mo gbé jáde yẹn ká ba kárí àwọn jẹ́. Ó possible. Ọmọ yẹn náà ò mind kí n gbé jáde, mo ní no má jẹ́ ṣe bẹ́ẹ̀, ó mọ ohun tó máa dì lọ́la. Tẹ́ bá lọ sí gbogbo ilé aṣẹ́wó tó wà ní ìlú Kotonu, tó wà ní Ghana, tó wà káàkiri, ọmọ Yorùbá ló ń ṣiṣẹ́ aṣẹ́wó nísìnyí. Ìtí mo dẹ̀ rí tó dàgbà jù láàrin wọn ní 19 years, kẹ́dẹ̀ tó rí tó pé 19 years, ti rá àwọn ọmọ 14, 15, 16, 17, 18, kẹ́tí rí wọn bí 500 kẹ́tó rẹ̀ ọkọ̀ tó pé 19 years. Yorùbá ti ń ṣe bára, Yorùbá ti ń ṣiṣẹ́ aṣẹ́wó, wọ́n wá fi packages tí wọ́n ní Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti dolóṣó tán Nàìjíríà. Gbogbo ẹni ni mo fi ń sọ. Now inú ẹ wò kí gọ́vnà wọ́n ní mi sí ń bẹ̀, wọ́n ní gọ́vnà sanwó fún ajínigbé nínú governor's house. Bóyá mi dẹ̀ lóyìnbó yẹn ò yé o, ẹ máa gbọ́ o, àbí ṣé túbẹ̀ yẹn kà fún yín. Justifying his claim that his predecessor was involved in the banditry issues, he recounted how a permanent secretary during Metawalle Adeson paid ransom to the governor's house, ó mà ṣe o, to free his children abducted by the ajínigbé. The governor said typically is the fact that there was a permanent secretary whose children was abducted and it was unfortunate. He had to pay ransom to the governor's house. It was also very clear based on all the allegations that bandits were being kept at the governor's house and there were so many other issues. Àwọn tó ń jí wa gbé láàrin ìlú, tó ń pa wá, tó ń fẹ̀mí wa ṣòfò. Zamfara wọ́n ní allegedly wọ́n ní Zamfara state government nígbà ayé Metawalle ó kó àwọn ajínigbé sínú governor's house. Ibẹ̀ ló ti sanwó fún wọn, wọ́n jọ ń dá àpárá tí wọ́n jọ ń ṣe, wọn ò dẹ̀ lè mú wọn lẹ̀. Gómìnà yẹn sọ pé with this ó túmọ̀ sí pé Metawalle ó lẹ́bọ lẹ́rù. Ó ní tó bá jẹ́ òun ni Metawalle ni òun máa resign, òun wá lọ fèsì gbogbo allegation tí wọ́n fi kàn òun yìí. Gbogbo kìíní náà ni bàbá Tinubu ti gbọ́. Bàbá but ẹ dákẹ́ ẹ sọ kankan torí pé fẹ́ jẹ́ káwọn Fúlàní kó bàjọba yín jẹ́. Ṣé ìjọba yóò ti bàjẹ́ already? Ṣé kò ti bàjẹ́? Àwa dẹ̀ sọ fún yín pé ohun tó wà lókè yìí ó tó aṣọ gbẹ. Bàbá Tinubu ẹ ṣe dáadáa. Kò yà wá lẹ́nu o, àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ ló ń yà lẹ́nu torí kẹ́ tó wọlé làwa ti mọ tó fẹ́ ṣẹlẹ̀. La ṣe ń sọ fún yín, ṣùgbọ́n nítorí ìmọ̀tara ẹni nìkan, nítorí pé ẹ ò kí ẹ̀ nípa ìran Yorùbá. Bẹ́ẹ̀ náà ni tí nǹkan bá ṣẹlẹ̀, tí ọjà Yorùbá bá jóná tàbí tó bá pa àwọn ọmọ Yorùbá, ẹ ní ṣe bẹ́ẹ̀ nípa ẹgbọ́. But tó bá wúkọ́ lásán ní ilẹ̀ Fúlàní, sáré sá lọ́bẹ̀. Ó dà pé man gọ́fúnà tó jẹ nísìn, ó dà pé ń díjì Haúsá ni, torí tó bá jẹ́ ń díjì Fúlàní ni kò ní tú àṣírí tí ó tú yìí. Now wọ́n ní he added that he was Metawalle, he added that ṣe mistake mi báyìí. He added that he was Metawalle. He would have only nǹkan tó fẹ́ kọ ní pé he added that if ló yẹ kó kọ ló kọ sí báyìí,
if he was Metawale, he would have resigned to clear his name from all allegations against him. So for me, honestly, if I were him, I would step aside and face this allegation until I clear my name before I come back to continue my job. How can you imagine this allegation against him and he is still the Minister of Defense? I mean, that is unfair. This man could have been honorable, step aside and face this allegation, clear his name and come back to continue his job. Lawan said he added that his predecessor file was before the Economic and Financial Crime Commission, and that it was surprising that the same person was cleared by lawmaker and security outfit for the post of minister. Gómìnà yẹn ni ó jẹ́ nǹkan tó yà wọ́n lẹ́nu pé ẹni tí wọ́n fi adúrú ẹ̀sùn báyìí kàn ẹni tó fi adúrú ẹ̀sùn báyìí kàn wọ́n tún clear pé wọ́n confirm ẹ̀ as a minister pẹ́ni tó jẹ́ pé ó ní kéèsì pẹ̀lú àwọn EFCC gan, cleared by the lawmaker tún clear. Now in May 20 kìtẹ̀ tó bọ́ sí next paragraph ẹ̀ka dọ́dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹ́ẹ́n abáwọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ́wọ́. The only Instagram account tí bàbá wa olóyè Sunday Igboho ní lélẹ̀ Sunday_Igboho1 ẹ̀dẹ̀ máa rí verification lórí Instagram Sunday_Igboho1 ẹ máa rí verification. Ẹ̀yin tẹ́ bá ní information tẹ́ fẹ́ fún wọn tàbí fẹ́ bá wọn sọ anything ẹ lè contact wọn sórí Instagram yìí tàbí sórí TikTok yìí àwọn fún ara wọn personally ni wọ́n máa receive message yẹn, not even me, not even anybody around him. Is the one that will reply you personally. Tẹ́ bá wá try wọn tẹ́ bá get wọn then you can contact me tàbí message wọn tí wọ́n tètè reply because ẹnu àná sí ní nìkan wọ́n ti receive more than 15,000 message. Bẹ́ẹ̀ ni ẹ̀rí páwọn èèyàn wo live yẹn gan kéèyàn máa ṣe live kéèyàn bí àbí 16,000 watching mi sọ pé view watching tẹ́ bá ń gbọ́ ògo tó lé géńgé lágbára Ọlọ́run kọ́lọ́run túbọ̀ bàbá wa dá bàbá wa olóyè Sunday Igboho sí torí pé kí ni Ọlọ́run dìdí Ọlọ́run dìdí fi wọ́n bless wa lẹ̀ Yorùbá ni. Now ìwọ tó bá fẹ́ follow Instagram account wọn mo máa post ẹ̀ máa post ẹ̀ sínú fanbase mi kẹ́ lọ mú bẹ̀ tàbí kí n fi sórí post YouTube channel mi so ẹ máa rí níbẹ̀. Tẹ́bà ti rí nǹkan tẹ́ máa fi mọ̀ ní pé wọ́n ní 272 posts 304,000 followers ó possible kó ti increase 529 following Sunday_Igboho1 verification tag dẹ̀ wà ń bẹ̀ ẹ má send owó sí anybody tó bá pè yín lẹ́yìn. A mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ìyá ti bàbá wa lẹ nífẹ̀ẹ́ bàbá wa olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó gbòtítọ́ dání tó dẹ̀ máa ń wọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ìyá wa kẹrọ̀gbà yí wọn ká. You can contact him on that TikTok
ẹ nídà ti pè mí gan kí ẹ tó bá wọn sọ̀rọ̀, ẹ nídà ti pè anybody, ẹ dẹ̀ nídà ti send owó sí anybody nílẹ̀ Yorùbá tàbí ní anywhere pẹ̀fẹ́ fún Chief Sunday Igboho. Contact him yourself. Ẹ ṣe àdúpẹ́. Oòduà gbé wa kó nígbé ọ̀dàlẹ̀. Fídíò ti gùn gan o. Ṣé màá lè play egun nígbàlẹ̀ ìbáyìí tó yọ Ọlọ́run? Ṣé màá lè play ẹ̀ báyìí ẹ̀yin ìyá wa? Ẹ má bínú ẹ̀yin yan wa nítorí àwọn tó máa ń complain pé fídíò ti ń gùn jù. I think I need to stop. Eléyìí tí mo sọ yìí wà very very important. Tí bá dẹ̀ ní kí n sọ nísìnyí ó ṣe kó má wúlò because a lot of people lè má wo fídíò yẹn dé end báyìí. So mo promise pé next video mi kẹ́ máa receive banger, third video yẹn ni màá play mbẹ̀. Kábíyèsí Elédùmarè, mo sọ fún yín, ẹni tọ́lọ́run rán níṣẹ́ ó yàtọ̀ sẹ́ni tó ránra ẹ̀. Ẹni tọ́lọ́run pè ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ó sọ pé Ọlọ́run pé òun tó dẹ̀ jẹ́ pé owó ló ń wá. Kí ni wọ́n fi lọ bàbá wa Olóyè Ìgbòho tán? Ṣówó ni wọ́n fi lọ̀ wọ́n ni? Ṣé property ni wọ́n fi lọ̀ wọ́n ni? Open check kí wọ́n wà nígbà tí wọ́n fi lọ̀ wọ́n. A tún gbọ́ pé wọ́n náà máa fún wọn ní Minister of Peace. Bàbá ní láéláé òmìnira ẹ̀ láwọn fẹ́. Òmìnira or nothing. Òun ló ṣe máa ń dùn mí fún àwọn tó máa ń fẹnu kó jápìn. Ẹ mọ̀ pé bàbá Olóyè Sunday Igboho wọ́n ń ṣe ẹni téèyàn lè parọ́ mọ́, wọ́n ń ṣe ẹni téèyàn lè ẹ̀wò kí àròyé mi máa pọ̀ jù inú third video ẹ máa retí ìwé ìròyìn. Ẹ má gbàgbé studio project wa ṣì ń lọ, ẹ support wa, ẹ fún wa super sticker, super chat, kẹ́ lè support wa VI bank account wa GT Bank 02141687004. Personally tèmi mo ń sọ o, kọ́má ní bí àmọ́ sọ pé investment ló kàn ṣàlàyé rárá. Èmi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ studio equipment tí mo ti ń pariwo fún yín 02141687004. GT Bank, Zan Williams, Olúwatósìn, Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. I love you all. Ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, kẹ share. Information yìí ó ní láti dé gbogbo tó yẹ kó dé so that iṣẹ́ ta fẹ́ kó ṣe kó lè ṣe. Torí ta bá fi lè dákẹ́ ìjáfara léwu. Mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín tí mo lè rò pé ìyá àti bàbá mi kan tí bá kọ̀ yan ọ̀rọ̀ tí ní kẹ́ mọ̀ bí tí ọ̀rọ̀ yẹn ń lọ. Oòduà gbé wa kò ní gbọ́dọ̀ rẹ̀. I love you all. Ẹ káàbọ̀ padà iye ènìyàn wa. Nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn. Mo máa ń sọ fún yín, ògbóǹtarìgì babaláwo adífábẹ ní wẹjú. Ta bá ń sọ̀rọ̀ pé ìṣẹ̀ṣe, mo máa ń sọ mi rí wọn rí, mi ò mọ̀ wọn rí, ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ló fà á tèmi sì ń polówó wọn. Iṣẹ́ ọwọ́ wọn ni. Mo dẹ̀ sọ mi ìmọ̀ wọn rí, mi ní kẹ́nìbọ̀dì lọ bá wọn, ṣùgbọ́n torí àwọn tó máa ń pè mí ọmọ mi máa bí jọ afẹ́ babaláwo, afẹ́ kí mi ṣe bàbá nọ́mbà ẹni tí mo rí táwọn èèyàn ń ròyìn ni mo ti gbé síta ẹ̀. Mi ìdẹ̀ sọ pé kẹ́ lọ bá wọn dandan, ẹni tó bá rùn tó bá nígbàgbọ́ nú wọn kó lọ bá wọn. In May 2023, there was this allegation of misappropriating over 70 billion. Mẹ́tàwálé, kábíyèsí Elédùmarè. And this is the same person tí àwọn ọlọ́mẹ̀ká clear. Kábíyèsí Elédùmarè. Ẹ máa gbọ́ o, in May 2023, there was this allegation of misappropriating over 70 billion. And when we took over, we realized that 70 billion was child play compared to the rot on the ground. Pé ó ti bayé jẹ́, ó ti bọ̀rún jẹ́. 70 billion yẹn ó kéré sí ohun tó ní ó ti kó jẹ. Èmi kọ́ mo sọ, I am only reporting what was posted on Akalicious newspaper. Now, was child play compared to the rot on the ground, and all this information was before the EFCC. And I wonder how this guy was cleared by the security operative before he is confirmed as a minister. If I were him, I would still face the EFCC and say, look, let me clear my name. This is a father of 41 children, and
for goodness sake, what kind of legacy is going to leave for his children when you are being accused of misappropriating such amount of money? So he should have come out clean and face EFCC and clear his name. Ó bímọ 41. Kábíyèsí Elédùmarè, 41 children. But we are still waiting to hear from the EFCC, and the case has been going on for over a year now. Meanwhile, this is people's money that we are talking about. We need this money in Zamfara with all the challenges we are facing, including financial constraints. At least let's have some of this money, not even everything, back to Zamfara so that we can work for the people of the state, Lawan said when he contacted for a reaction. Metawale personal assistant media Ahmad Dan Wudi said the minister will soon respond to the allegation by the governor. I will forward you our response today regarding that allegation. I will get back to you, Wudi told our correspondent during a telephone conversation on Thursday. Ìyẹn fún ti Zamfara. Ṣẹ́yìn náà ti rí pé àwọn ará bíi bàbá Tinubu fún ara wọn, àwọn gan tí ń gbégbèsè tó máa jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ báyìí. Báwo ni èèyàn ṣe máa ní ìjínigbé rẹ́kọ̀dù ń pé adàlúrú mi ìfẹ́ fún òyìnbó pé ó ní fraud record, ó ní terrorism record, ó ní oríṣiríṣi record. Bàbá Tinubu dẹ̀ tún mú èèyàn bẹ́ẹ̀ wọ́n tún fi ṣe minister of defence àbí whatsoever. Wọ́n tún gbé ààbò ìlú, ó wà náà tó gbélé lọ́wọ́ lẹ́ni tó jó gangan ló ń kógun jàlú. Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá eléyìí gbẹnu tán ó kọ sísọ. Bàbá Tinubu lè sọ pé fídíò mi tẹ̀rí ní the first person tó máa kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Àmọ̀pẹ́ lè ti gbọ́, ṣùgbọ́n gbogbo ohun tẹ̀rí ṣe ni wípé kí lè lọ sẹ́lẹ̀ kejì, kí lè ṣe gbá. Àwọn Fúlàní wọn ràn yín. Ṣèbẹ́rí General Abdulsalam ẹ̀rí bó ṣe ń takù yín. Takù tó ń takù yín ó máa ní àwọn kan tó rọ̀ mọ́. Gbogbo wọn ti ṣe mítìn. Ṣèbí mítìn kan lọ ṣe ń gbà kan tí àwọn èèyàn pariwo síta pọ́n fẹ́ gbàjọba, pọ́n fẹ́ ṣègbà, pọ́n fẹ́ ṣàwò. Ọmọ Yorùbá ẹ jẹ́ á lọ jí lójú oorun. Now mo fẹ́ bọ́ sí ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dami ẹkùn ọkọ̀ Fúlàní general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Kí ni information tí wọ́n ní fún àwa ọmọ Yorùbá? Information yẹn rèé. Ẹ̀yin tí ẹ bá watch rí pé látàrí àná di ìrọ̀lẹ́ àná mo wà pẹ̀lú bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n ṣe give away fáwọn èèyàn. Kò dẹ̀ ń ṣe pé wọ́n dédé ṣe give away torí pé àwọn èèyàn kan wà tí wọn ò mọ̀, tí wọ́n lọ ń fi orúkọ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dami ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rẹ́rìn ká ní àárín ní kọ́ má lórúkọ àwọn ní kí àwa èèyàn ká má jẹ orúkọ àwọn. Ìdùnnú wọn ni tó bá ráwọn èèyàn tó ń jẹ orúkọ wọn. Ṣùgbọ́n kí ló wá fà tí bàbá fi jáde lánàá ni wípé àwọn ènìyàn kan wọ́n ti lọ fi orúkọ bàbá wa sí TikTok débi pé wọ́n ń parọ́ fún àwọn èèyàn tí evidence ẹ̀ wà pé àwọn ni Chief Sunday Igboho, and a lot of them wọ́n ń gbowó káàkiri lọ́wọ́ àwọn èèyàn. But nísìnyí báyìí complain yẹn ti wá pọ̀ jù. Èmi àtàwọn kọ̀ọ̀kan tajọ́ mọ́ wọn akórípọ̀ a dẹ̀ decide pé okay now tí kò bá rí báyìí ẹ jẹ́ kí bàbá wa kó fẹ́ kan lọ sí TikTok account kó wá jẹ́ official ká máa verify very soon
so nísìnyí báyìí wọ́n ti wá sí TikTok account ni ni mo ṣe ṣe láìfù fún wọn lánàá tí mo dẹ̀ ń confirm ẹ̀ lójú gbogbo ayé wípé this is the only account tí bàbá wa Chief Sunday Igboho ní, and the account name is, màá gbé jáde fún yín sí ẹjọ́ má bínú torí Ọlọ́run, torí I just have to do it because this is getting much. ẹ ti rí official Chief Sunday Igboho, official Chief Sunday Igboho, official Chief Sunday Igboho, that is the only TikTok account that Chief Sunday Igboho have. Bóyá pé tí wọ́n dẹ̀ nísìn báyìí wọ́n follow èèyàn 23 lórí ẹ̀, wọ́n ní 24.7 thousand followers, wọ́n dẹ̀ ní 73.6 thousand k. This is the account. This is the only official account that Chief Sunday Igboho owns. Any other account tẹ́ bá rí lẹ́yìn eléyìí kẹ́ ti mọ̀ pé ké ní, kẹ́ mọ̀ pé wọ́n kàn fẹ́ kẹ́ mọ̀ pé àwọn tó ń gbá yín ni. Tẹ́ bá dẹ̀ kọ́ńtàtì mẹ́sẹ̀gì bàbá wa olóyè Sunday Igboho ló máa reply yín direct, live and direct. Ìtí àwọn kan á máa parọ́, tẹ́ máa ní ẹ fẹ́ bá bàbá wa sọ̀rọ̀, táwọn kan á máa dọ́gbọ́n parọ́ gba owó lọ́wọ́ yín. Tẹ́ bá ní information tàbí anything tẹ́ fẹ́ bá bàbá wa olóyè Sunday Igboho sọ, ẹ sọ sí orí TikTok yìí, ẹ mẹ́sẹ̀gì wọn. Ọlọ́run ṣe pé lánàá tí mò ń ṣe live for close to 1 hour, ẹ rí pé wọ́n jókòó wájú mi tí mo dẹ̀ ń ṣàlàyé fẹ́ èèyàn. La fi wá wò pé kó má kọ̀ jẹ́ pé a kàn máa torí bàbá wa olóyè Sunday Igboho wọ́n jẹ́ ẹni tó ní ẹyin ojú àánú. Nínú nǹkan tí àwọn èèyàn fi ń sọ gẹ́gẹ́ bí gbá ti mọ̀ pé ìjọba Nàìjíríà ti gbẹ́sẹ̀ lé gbogbo àwọn àkáǹtì wọn, nínú tọ́rọ́kọ́bọ̀ tí àwọn èèyàn wa tó fi ń support wọn, òun náà làwọn náà ti yọ tí wọ́n yọ yìí ni wọ́n fi ṣe giveaway 150,000 tó fún èèyàn 30 ní 5,000 naira táwọn èèyàn dẹ̀ ń confirm ẹ̀. So ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wọn sọ anything, ẹ lọ sórí TikTok account wọn, official Chief Sunday Igboho, as in official Chief Sunday Igboho. Ó dẹ̀ ní Instagram account náà,